owó yẹn ibẹ̀ ni mo tọ́jú ẹ̀ sí. Mo ra bíi 3 acres ẹ̀yìn pátápátá lọ́wọ́ sí. Ẹ ti rí pílà yẹn mo fi kíní ṣe síbẹ̀. Lápò òsì ibẹ̀ ni mo gbẹ́lẹ̀ tí mo rí owó yẹn sí. Ẹ máa wá bá mi lọ síbẹ̀ tẹ́ bá ti jáde nítorí wọ́n sọ pé èèyàn ní fẹ́ jáde ló fà á ti fẹ́ fi rán yín ṣe. Lójú bẹ́ẹ̀ lọ ẹ máa gbé owó yẹn ẹ gbé lọ fún ìyàwó mi. Màá ti pè ó níye tó máa fún yín millions of naira náà ló máa fún yín. Parẹ́ pardon. Wande. Come again. Ẹ kò jókòó. Àgbẹ̀lẹ̀. Olóòtú. Ẹni rẹ̀. Bàbá. Àgbẹ̀lẹ̀. Àgbẹ̀lẹ̀. Mo fẹ́ mọ́lẹ̀ ojú yìí. Látọ̀dọ̀ Chief Alabi ni. Chief Alabi. Bẹ́ẹ̀ni. Ṣé kì í ṣe chief tààtàlẹ̀? Àwọn wa chief ni. Ẹgbẹ̀lẹ̀ sá. Ẹgbẹ̀lẹ̀. Àbí wọ́n tún fẹ́ káyọ̀ bèbí ìfáwọn kí wọ́n sanwó. Àyẹ̀rọ èmi ni site manager wọn. A fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ yẹn. Wọ́n ṣe ní kí n wá. Ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀. Bẹ́ẹ̀ni bàbá. Àbí kì í ṣe ilẹ̀. Àyẹ̀bọ̀ lè sìnkú síbẹ̀ ni. Ẹ wo orí ilẹ̀ wọ́n mọ̀ ti sòkú bẹ́ẹ̀. Bàbá kò sí wàhálà. Tá bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ilẹ̀ a mọ bí tá máa ti bẹ̀rẹ̀ a mọ bí tí a fẹ́ gbèdé so mi ò ń ṣe problem. Ẹ máa dá TV tọ́síkù sí lọ́tọ̀ ẹ fún láyé tiẹ̀. Bẹ́ẹ̀ ni mi ò ń ṣe problem. Ẹ mọ fọ́tẹ́ ìdá sí i wọ́n ló níbi táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lábẹ́lẹ́ iṣẹ́ kan mú wọn lọ. Ẹ ṣe gan a máa rí ibà ẹ search monitor ẹ sọmọ kàkà tó lóun ní mú yín lọ o rárá o. Jọ ṣé mo lè wo fún ìgbà tí mo ti ń gbà ní ṣé òun wá estate mi ni ọjọ́ orúkọ fún ìwọ kọ́ mi mi ò tẹ́lá fún ẹjọ́. Bàbá o. Wọ́n ní nǹkan tó fẹ́ fún wa lọ. Bàbá o. Aláì mẹ́kù ẹ̀. Bàbá o. Tó a lè. Wọ́n ní kò fẹ́ nìkan tó fẹ́. Bàbá o. Bàbá o. Ọwọ́ méjì fi ọ̀kan. Bàbá o. Tó a lè. Kí ló ṣẹlẹ̀? Ọjọ́ tẹ fún mi ní owó sọmọ kó bá mi pàdé lọ́jọ́ náà sọmọ ẹ wá já owó yẹn gbà lọ́wọ́ mi sọgbà tí mo wá rí ọmọ yẹn mo fún alẹ́ tí mo fara kọlu mọ́tò yẹn. But èlò lówó tí mo fún ẹ tí wà tẹ̀yàn fi wá ń jà over ẹ̀. Owó yẹn pọ̀ nínú. That's so bad. Ẹ kó de pèpè. Bí mo ṣe ń gbèsè kìí lọ́jọ́ mi o ṣé o mọ̀ pé nǹkan tó ṣe ń sìn o fẹ́ fi kó bí mi gan ni. Ṣó ti gbọ́ wọ́n máa ṣe irú ẹ̀ mọ́ anybody bá fẹ́ bẹ́ ẹja bí nǹkan kan fílẹ̀ owó tó ṣe gbogbo ló jágbà lọ́wọ́ you can always see another money. Okay. Abibat. Yeah, baby. Please come. Abibat. Yeah, what's up? Ọmọdé wọn ń ro nǹkan kan. What's that? Story ọmọ yìí. Oríire was so touching. It made me feel fun, but there's nothing one can do about it. So, mo wá ń rò lọ́kàn pé bóyá kó máa gbé lọ́dọ̀ mi so that I can be able to take care of him because ojú ló ń rojú ṣàánú náà ó lóun ò ní ìyàwó òun ò ní bàbá. Mi ò get it right. Òun rò bí pé kò mú ọmọ yẹn kó wá máa gbé nínú ilé. Halimat sórí thinking ní nígbà míì gan-an ó máa ń rí bákan lára mi. Báwo ló kàn ṣe máa ronú pé kò mú ọmọ lọ́mọ? Ọmọ tó mọ ilé tó mọ̀ náà ẹ̀ tó mọ̀ ìyá tó mẹyẹ tó sú wàá kàn mú sílé á máa gbé bíbá ẹ̀ nílùú tọ́lọ́pàá wa ìgbà mélòó lè yan fún the kidnapper. That's true. No, I'm not in support of it, please. I understand you but ọmọ ẹ sọ pé òun ò ní bàbá òun ò ní ìyá mi. Ẹ bọ̀ ó níbi tó ń sùn sí náà àbí ọmọ ṣe bó níbi tó ń gbé àbí my dear ṣòwò assistant tó bá mọ̀ wípé o lè render fún ní mind ẹ̀ a bẹ́tà kó máa wá kó máa ṣe fún but pé kó wá máa gbé nílé mo sorry I'm not in support of it. Yes because ìlú Nàìjíríà wa tó ń wọ̀ yìí kò dá tó yẹn kọ́lọ́run túbọ̀ jẹ́ kó dá ẹ ṣe.
Okay, fine, thank you. Má bínú nǹkan tó sọ, do you understand? Okay, ọmọ kan tí máa ṣe ń sìn, máa fún ẹ ní business card mi. So you can always call me at any time. Zainab! Zainab! Yes, ma'am. Jọ̀ọ́ bá mi mú business card mi wá. Okay, ma'am. Yeah. So o lè pè mí ní anytime. You understand? One. Big sis. Yeah, thank you. Yes, ma'am. Orúkọ mi nìyẹn, so o lè pè any of the numbers. Èmi náà ni mo máa pick ẹ. You understand? So o lè pè mí ní anytime. O need owó ni, o fẹ́ fowó ṣe nǹkan ni, let me know. Mi ò gbọ́dọ̀ tún rí ẹ pé òun tọ owó káàkiri o. Má já o, ṣó ti gbọ́, tó bá dẹ̀ rìn títì máa wọ̀ tún àtòsí. Ṣó ti gbọ́, Ọlọ́run á dúró tí ẹ̀ lágbára rẹ̀. Bí bàbá, ṣé wàá kì í ṣe wàá pa? Ṣé wàá pa? mi ní fojú olóore mi gùn. ìlú tó sófin. Bàbá! Bàbá! Ẹgbẹ́ ẹ̀ fún mi lọ́wọ́! Fún mi lọ́wọ́ iṣá! Ó jẹ́ kí big jágbó tó ẹ fún mi. Ń ṣẹlẹ̀ báyìí. Ó ga o. ìwọ ilé bàbá lómi ní òfin ìlú. Ọpẹ́ mi bọ̀. Alájà ìpẹ̀lẹ́ mà. Ọpẹ́ mi bọ̀. Alájà. Is this you? Automatically yes. Alájà àgbà ti dé o. God. Ọlọ́run túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí yín. Àgbà yín àdálẹ́ ìpẹ̀lẹ́. Alájà mo wá rí yín fọ̀rọ̀ kan. Okay. Alájà. Ẹ jẹ́ kẹ́. What is this? Ẹ jẹ́ kẹ́ Alájà. Money. Yes, Alájà. What's it? Ṣé ẹ rọ́wọ́ Alájà, èmi kọ́ ni mo ní o. Mi ò dẹ̀ jí ṣẹ́gẹ́, mo gbà á lọ́wọ́ àwọn alọ́nilọ́wọ́ gbà ni. Bẹ́ẹ̀ ni, kàkà kó wá jẹ́ àwọn ó jẹ́ tàwọn aṣebi ẹ̀dá. Mo please pẹ̀lú ẹ̀ ń pé kí n kó fún àwọn ọmọ aláìní. Alájà, ẹ ràn mí lọ́wọ́. Ẹ ti ń ràn mí lọ́wọ́ bọ̀, olóore mi lẹ jẹ́. Ó jẹ́ kí n padà wá bá yín. Alájà, ẹ bá mi wá bí owó yìí bó máa ṣe jẹ́ ti àwọn ọmọ aláìní. Ọpẹ́ mi pọ̀. Do you know what you're going to do for me? Owó yìí, o máa gbé padà. So I'm going to call on you because mo ní láti ronú sí. Alájà. Okay. Mo tẹ̀ ní Alájà. Mo wá rí yín fún nǹkan kan ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nǹkan yẹn ń pa mí lẹ́kún. Ó dẹ̀ ń jẹ́ nǹkan tó yẹ pé tí bá ti rántí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi Alájà. Ẹ ṣàánú mi. Alájà, àfi bíi pé èmi lè ṣù. Tí wọ́n tẹ̀pẹ̀ lé lórí Alájà, tí kinní yẹn máa kó wọnú mi nísinsìnyí, máa ṣíwọ́wù tó jẹ́ pé òní tí ìrẹ́ni tó lè mú mi Alájà, mi dẹ̀ fẹ́ bàbá ikú ẹ̀wọ̀. Mi mọ bó ṣe máa ń gbé mi mọ bó ṣe ń ṣe mí Alájà, ẹ má jẹ́ ń bàbá ikú ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ọ̀rọ̀ mi nídìí àdúrà, mò ń fàdúrà ìjọ. Okay. No problem. Màá fún ní nọ́mbà àfáà mi, so you can call him. Okay? Sure, Alájà. Yeah. Ìṣòro yìí dẹ̀ máa tán. Look, mo dey travel just because of your sickness. Ògúnyẹ, mo travel far. Wọ́n jẹ́ kó yé mi níbi tí mo travel lọ wípé àìsàn tó ń ṣe ó ní í ṣe pẹ̀lú ìwà tó hù. Wípé o ní nǹkan kan ní ìkọ̀kọ̀ tó wà ní ọkàn ẹ tó ti ṣe hiddenly. Àfi tí o bá jẹ́wọ́. Tí o ò bá jẹ́wọ́, my friend, eléyìí lè mẹ́rin lọ. Mummy ẹ̀yin náà jẹ́wọ́. Mummy ẹ jẹ́wọ́ Mummy ẹ jẹ́wọ́. Bẹ́ẹ̀ ṣe yóò tẹ́ mi lọ́rùn. Mi fẹ́ lùzí Mummy. Àbíkẹ́, it's like o ò fẹ́ gbọ́. Look,
mi ò ṣeré o èyí tí wọ́n sọ fún mi èsè wọ́n jẹ́ kó yé mi wípé in 3 days in 3 days tó o bá jẹ́wọ́ olódì ẹ̀ máa kú. ẹ̀yin àfà ṣe é rí alájà wa èjúwe bí òun wọ́n ń ṣe déédéé nú ẹ̀sìn àtòwó àtara déédéé náà fi ń ṣẹ̀sìn ọlọ́run kò ń dẹ̀ ti fọ́kẹ́ wa bẹ́ ìrọ̀rùn náà má já sí nàgbára ọlọ́run ṣùgbọ́n àfà náà ní dòǹnà pẹ̀lú ọ̀rọ̀ ìwà ńlẹ̀ ogun ni o wàláì ogun ni. àfà èmi gan mọ̀ pógun ni mo mọ̀ pógun ni mo mọ̀ torí nǹkan òun akọ máa ṣe bí pé ṣùgbẹ́nu mi mo mọ̀ pógun ni àfà èyí tí mo tiẹ̀ wá ṣe yìí tó gbé mi dọ́gbẹ́ wọ̀n. ṣáàjà àrùn tó ṣe kíá tọpẹ Allah akbar Allah àfà chelsea ìbẹ̀rù ọlọ́run sí náírà wọn ti ṣiṣẹ́ nọ́dọ̀ ẹ̀rọ rí àwọn onípẹ̀ èkúté kan ń pa ewu jù pọ̀ yà pàápàá ẹja àgbẹ̀ ìjọ lọ́dẹ wọ́n ń fìbẹ̀rù ọlọ́run Allah akbar kẹbìrà ṣùgbọ́n tóun ti wà ẹ ṣàṣetìrọ̀ ọlọ́run rọba ìfi ẹ̀dá mọ̀nà ìdìnnà siratal mustaqim àfinimọ̀nà ọlọ́run àfẹnimọ̀nà ẹ̀mú kan nù kínní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا هو الحي لا تأخذه سنة ولا نوم له ما في السماوات بسم الله الرحمن الرحيم ọjọ́ tí gbòǹgbò ọ̀nà bá gún ọjọ́ náà ni mo rí dáadáa torí ṣàkóso yẹn lónìí kò jẹ́ mi torí ṣàkóso yẹn lónìí kò jẹ́ mi torí ọpẹ́ mi wà ní bàbá ọmọ kò jáde nínú ilé jáde Allahu la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Allah akbar. Afa esi ogun elelele títí kápá Ọlọ́run nìkan. Ogun ẹ̀yà ṣẹ́ nàgbára Ọlọ́run. Ìrẹ́ wà ní ìṣogun kékeré, ogun àti kékeré ni. Pàápàá kòtò rẹ̀ já sí ibùdó ọ̀kà ni. Kòtò rọ̀ ń pè ní ibùdó ọ̀kà òun rẹ̀ já sí nàgbára Ọlọ́run ní kẹ̀dẹ̀ ti débé kẹ́ẹ̀ ti fọ̀rọ̀ òwe kẹ́ẹ̀ ti fi mẹ́ Ọlọ́run inú ibùdó ọ̀kà rẹ̀ já sí Ọlọ́run ayọ̀ wọn kúrò náà Ọlọ́run awọ́ láwọn ẹni Ọlọ́run awọ́ ọ̀la ṣéwù mi Muhammadu Wasiu afa ńlá nẹ́pẹ́ kí lọ́mọdé mọ̀ inú ibùdó ọ̀kà rẹ̀ jábọ́ sí wọn kúrò náà nàgbára Ọlọ́run awọ́ la déédéé awọ́ Ọlọ́run tí náwọn ayé títì inú kòtò ibùdó ọ̀kà yìí Ọlọ́run ayọ̀ wọn kúrò náà nàgbára Ọlọ́run afa wẹ́mọ̀ ńlá máa ṣe àtẹni àtàwọn àwẹ̀ rà máa ní àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta àtàdúrà yìí nípọn dáadáa ká máa bẹ Ọlọ́run bá Ànábì Muhammad sàlá mo dẹ́mọ̀ fọ́ agbọ́ àdúrà wa gbà wọ́n máa bọ́ nínú ìṣòro yìí nàgbàrà wọ́n lẹ̀ ti bọ́ náà. Ibùdó ìkà ibùdó àṣebí ibùdó ìkà ibùdó àwọn oníṣẹ́ ni ibùdó ìkà ibùdó àdánilóró wọ́n fojú jọ̀rẹ́ o ọ̀rẹ́ bí ọ̀tá ni wọ́n ṣọ́ni bàrìn ṣọ́ni bàrẹ́ apani ń bẹ nílé àṣeni ń bẹ lájò káfúrà ṣọ́ni bàrìn ṣọ́ni bàrẹ́ apani ń bẹ nílé àṣeni ń bẹ lájò káfúrà. Ibùdó ìkà ibùdó afẹ́nilójú má fẹ́ni dọ́kàn lóòótọ́ àṣekúnlówó lóòótọ́ àṣekúnlówó owó kì í tó lówó ká má kánjú tún lé ọ̀ràn ká rọra. Ibùdó ìkà kí tẹ̀bí tará mi má rí.